ẹ̀yin abiyamọ o lórí ọ̀rọ̀ alàgbà Ṣẹ̀lẹ̀ tí wọ́n ní wọ́n fura sí pé ó náwó sí ikú Ọlásùnkànmí àṣírí ti tú o àṣírí ti tú o òkú Ọlásùnkànmí lẹ̀ ń wò yìí tí wọ́n lọ wú nínú igbó sùúrù kan tí ó jìnnà sí àyíká chọ́ọ̀chì yẹn ẹ láwọn èèyàn báyìí ẹ ló kó Ọlásùnkànmí báyìí chọ́ọ̀chì lẹ̀ ń wò yìí chọ́ọ̀chì alàgbà Ṣẹ̀lẹ̀ lẹ̀ ń wò yìí igbó sùúrù yẹn yẹ pé distance yẹn ò pọ̀ definitely kẹta à ń sọ àparọ́ mọ́ wọn bó lè yẹ pé àwọn kan ṣàtẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé a fẹ́ pa ìjọ Ṣẹ̀lẹ̀ lórúkọ jẹ́ ni kò sí èyàn tó fẹ́ pa ìjọ Ṣẹ̀lẹ̀ lórúkọ jẹ́ ọmọ ìjọ aláṣọ funfun lèmi náà ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá dọ̀rọ̀ ara ẹni a gbọ́dọ̀ sọ nígbà tí ọ̀rọ̀ tàwọn ará Ìlọrin ṣẹlẹ̀ lẹ́nìjọ́ mẹ́ta ìbúgbà là ń pariwo báwọn mùsùlùmí yẹn ṣe ń ṣe ní gbàkàwọ̀ kan báwọn mùsùlùmí yẹn ṣe ń ṣe nìyẹn ó kẹ̀yìn kìrìsìtẹ́nì báyìí èyí ò sí ọ̀rọ̀ pé wọ́n ń ba ìjọ kan lórúkọ jẹ́ bó bá dọ̀la kó bọ́ sí ìjọ mi àásọ that is the truth kó dọ̀la because ẹni ọmọ tí wọ́n gbẹ̀mí ẹ̀yìn ọmọ èèyàn kan ní èèyàn kan ló bí ògo ìlú orílẹ̀-èdè kan ní ògo ìdílé kan ní ògo ìlú kan ní so àwọn sọ wípé torí pé à ń protect image ìjọ àwa ní sòótọ́ àní bẹnu àtẹ́bí wa lábí táwọn kan wù èmi ò ní ṣe yẹn sà máa mi ò bá jọ kankan lórúkọ jẹ́ níwájú Ọlọ́run tó dá mi láàrin mi àti kì í ṣe gbogbo wòlíì Ṣẹ̀lẹ̀ lọ́wọ́ wọn ò mọ́ mo ní àwọn bàbá dáadáa sí Ṣẹ̀lẹ̀ táwọn gan tínú wọn gan òdù síṣẹ́ láàbí yìí mo ní àwọn bàbá dáadáa sínú ìjọ aláṣọ funfun tí nínú wọn òdù sí ìwà yìí kódà gbogbo àpapọ̀ ẹgbẹ́ OAIC tó jẹ́ àpapọ̀ ẹgbẹ́ ìjọ aláṣọ funfun inú wọn òdù sí ìwà yìí mo tẹ́ ti sọ fún yín olùsọ yìí ara àwọn èèpò tó wà nínú àlìkámà tí Bíbélì sọ pé tó bá di ìgbà kẹ́yìn àwọn wòlíì èké máa ṣáwọ àárín àwọn wòlíì gidi ara àwọn wòlíì èké yẹn lolùsọ yìí kẹtù òní jẹ́ kó ju àwa kan lójú nìyẹn pé Bíbélì ti sọ pé nígbà tí ọjọ́ ìkẹyìn bá súnmọ́ etílé o àwọn wòlíì èké máa dìde pé ìkookò jẹ ni wọ́n tí wọ́n fi àwọ̀ àgùntàn búra wọ́n tẹ̀ máa pa àwọn àyànfẹ́ jẹ. now ẹ̀yin tẹ́tẹ́ ń sọ tẹ́lẹ̀ pé sínú parọ́ mọ́ olùsọ yìí ṣẹ́fì ní sìn òkú Ọlásùnkànmí lẹ̀ ń wò yìí o ọmọ ẹnìkan ọjọ́ ọ̀la ẹnìkan ẹ̀dẹ̀gbẹ̀mí ẹ̀ gbogbo tó alákàntẹ̀ ẹ̀ transfer ẹ̀pin yẹlẹyẹlẹ bàtà máa wí lára àwọn tí wọ́n mú wọ́n ní ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn làwọn páwọn méje làwọn pé olùsọ yẹn ní bàbá Ṣẹ̀lẹ̀ àwọn inú ìjọ ẹ̀ làwọn ti ń ṣe ìpàdé níbo ni ìjọ ń lọ níbo láyé ń lọ ilé ìjọsìn tó yẹ kó jẹ́ bí ìgbàlà wá jẹ́ ibi ìparun àwọn olùṣọ́ àgùntàn tó yẹ kó wọ́n jẹ́ olùgbàlà àtàbí kí n sọ pé kó jẹ́ ẹni tó náà máa lò láti gba àwọn èèyàn là wọ́n jẹ́ ẹni tó ń gbẹ̀mí àwọn ènìyàn níbo ni ìjọ ń lọ táwọn ní ká fọkàn tán báyìí àwọn àfáà kan ò ṣe súnmọ́ àwọn olùṣọ́ kan ò ṣe súnmọ́ àwọn olè kan ò ṣe súnmọ́ níbo láyé ń lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí n sọ ni wípé ó ti wá jẹ́ wípé àwọn tá a pè ní èèyàn Ọlọ́run gangan ló wá ń ṣiṣẹ́ láàbí báyìí láti bẹ̀rẹ̀ ọdún yìí olúwawo mélòó mi sọ pé ọ̀dà ní babaláwo olúwawo tó jẹ́ olúwawo mélòó lẹ́rí kí wọ́n fojú ẹ̀ léde pé wọ́n borí lọ́wọ́ ẹ̀ tàbí kí wọ́n gbẹ̀mí èèyàn ṣogbó abọ́ rẹ̀ mélòó ẹ̀dá mi lóhùn àràbà mélòó tó dẹ́ mọ̀ pé àwọn oyè tó ga nínú ẹgbẹ́ awo nìyẹn mélòó kò sí àfi pásítọ̀ wòlíì àfà ni wọ́n ń bá orí èèyàn lọ́wọ́ wọn ni wọ́n mú ọ pé wọ́n fi àwọn èèyàn wọ́n gbẹ̀mí àwọn èèyàn ẹ̀yin lẹ́dẹ̀ máa jáde tẹ́ máa ní kò ní dáfẹ́ lẹ́bọ ẹlẹ́bọ máa wọ náà ẹ̀yin náà sọ pé orí oṣó ti fọ́ orí àjẹdàrú àtẹlẹ́bọ lóògùn orí mọ̀ burú ẹ̀yin lẹ́ máa sọ bẹ́ẹ̀ tẹ́ ń kọ́ nìyẹn ẹ̀yin lọ́wọ́ yín ò dẹ̀ mọ́ díẹ̀díẹ̀ lọ́lọ́wọ́ máa tú sí gbogbo ẹ̀yin àṣìbí ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin wòlíì ìjọ aláṣọ funfun especially in Celestial Church ẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ jáde kẹ́ẹ̀bẹ́nu àtẹ́lù wà yìí ẹ ṣe bá àwọn bàbá wa ṣe ìkẹ́ àwọn àfáà ṣe nígbà títí lọ ní ṣẹlẹ̀ ẹ mọ̀kàn dákẹ́ lásán ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kì í ṣe gbogbo ẹ̀yin olùṣọ́ lẹ̀ ń hùwà yìí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe gbogbo ẹ̀yin wòlíì lẹ̀ ń hùwà yìí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe gbogbo ẹ̀yin aláṣọ funfun lẹ̀ ń hùwà yìí ọ̀mọ́ ilé tẹ́ ẹ dákẹ́ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbọ́n kankan yìí ìwà yẹn ó kú díẹ̀ káàtó gbọ́dọ̀ sòótọ́ fúnra wa ọmọ ìjọ aláṣọ funfun lèmi náà ó jọba wa wí ni ilé tẹ́ ẹ dákẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́n kankan ẹ mọ̀ pé kankan ṣẹlẹ̀ yìí ó kú díẹ̀ káàtó ẹ jáde ẹ̀yin náà dúró bí àwọn ògo Ìlọrin ṣe dúró báwọn bàbá wa mùsùlùmí kan ṣe dúró pé wọ́n gbọ́dọ̀ ṣe ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ ikú Absor ẹ̀yin náà dúró sí pé
ẹ fẹ́ ìdájọ́ òdodo lórí olùṣọ́ yìí ẹ fẹ́ kí wọ́n fọwọ́ po ìdájọ́ òdodo mọ́lẹ̀ ẹ dúró gbẹ́ni àwọn èèyàn tó lè sọ wípé ẹ ṣiṣẹ́ takuntakun wọ́n tẹ́ bá kàn háì tí tẹ́ fojú pamọ́ tẹ́ ṣe kíní kan tí ẹ ń fojú pamọ́ ìyẹn gan máa yẹ káwọn èèyàn sọ wípé they are all the same. This is Ade Omade. Bye for now. Ade Omade, advocate for the masses.